Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o, according to the time tí mo bá dé bá yín. Èmi ọmọ yín olólùfẹ́ yín Lady K Ìfẹ́olúwa show. The baby of Yoruba nation mi ni mo ṣe salamu alaikum. Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni wọ́n ní àti ṣetán àti dádúró. Wọ́n ní àwọn ọmọ Yorùbá, wọ́n ní àti ṣetán àti dádúró, ṣé lóòótọ́ ni? Ṣé lóòótọ́ láti ṣetán àbí bí wọ́n ṣe sọ ló ṣe rí wípé àti ṣetán àti dádúró gbogbo ìtakọ̀ ń ṣe yẹn ìhàlẹ̀ lásán ẹjọ́ lásán òun la kàn ń rò. Ṣé lóòótọ́ ni wípé níbi ire gbogbo àwọn ọmọ kọlẹ̀ kò tú òjìire? Ṣé lóòótọ́ ni wípé ìyà yẹn ò tí ì dùn mọ́ wa tó? Ṣé là ń gbádùn ní ìlú Nàìjíríà? Kò sí ìyà kankan tó ń jẹ ọmọ Yorùbá. Ìgbádùn ló ní pẹrẹwu òun lọmọ Yorùbá wà nílùú Nàìjíríà. Ṣé lóòótọ́ ni? Anyway, tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ jàjọ gbọ́. Kẹ́ wá wo ìmọ́lẹ̀ láàrin òkùnkùn àti ìmọ́lẹ̀. Tí 5 o'clock bá wá lù, ojú ọjọ́ yà wá dúdú rírírírírí bí pé ìmọ́lẹ̀ ò ní tàn. A wá dúdú yà wá yàtọ̀. A yàtọ̀ bí pé ìmọ́lẹ̀ yẹ ò ní jáde síta. Tí 5 bá wá kọjá, thickness òkùnkùn yà wá lé. Tó bá ti lè ń lọ sí bí 10 after 15 after ẹ wá rí wípé kíní yẹn ń láìtì bọ̀ díẹ̀díẹ̀. Ó ń láìtì bọ̀ díẹ̀díẹ̀. Tẹ́ bá máa wọ bí 5:30 ẹ ti rí ẹni tó ń bẹ níwájú yín. Tó bá máa wọ lọ síbi tòsíìsì ẹ ti rí èèyàn gedegbe níwájú yín. Ìyẹn ni pé kí ìmọ́lẹ̀ tó tàn, iṣẹ́ gan ni ìmọ́lẹ̀ ṣe lájùlé ọ̀run kó tó borí òkùnkùn. We the Yorubas, iṣẹ́ la máa ṣe ká tó kúrò nínú òkùnkùn. Brother mi Shakiru Asis, you are welcome. John Oyinloye, Elérìgbò mi, God bless you my friend. Iṣẹ́ gidi ní ìmọ́lẹ̀ ń ṣe kó tó borí òkùnkùn. We have lot of things to do. First of all, mo ti sọ rí ẹja mú ojo ìbẹ̀rù ká mú kúrò. Kí ní ìkóríta tí ìran Yorùbá wà ká mú ìfẹ́ owó ká lé jìnnà. We need our freedom. We must independent nation. Ògo tó gbà lọ lọ́wọ́ Yorùbá, we must reclaim it back. We must take it back. It belongs to us. Òun ló jẹ́ kí n kọrin yẹn pé Fálànà gbọ́ tiẹ̀ o, tara ẹni là ń gbọ́. Mo ti rọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó pè mí. Bàbá Èkìtì ṣe ẹ rí àwọn mẹ́bò wọ́n ti bọ́ ṣe ń làdì ní Finland. Wọ́n làdì wọ́n mì ní business. We the Yoruba, most especially the Yoruba youth, are we ready? Ṣé a ṣetán láti jí lójú oorun oko ẹrú Fúlàní tá a wà? Are we ready to fight for our freedom? Are we ready to say bye-bye to the Fulani slave? Mọ́sálánà, ṣé dá àwọn bàbá tá a bá fi dá ti àwọn bàbá yẹn? Wọ́n fẹ́ jogún ogun lẹ̀dí àwa ni. Ogun àtogún dé ìrántìran Yorùbá ni. Wọ́n ní a máa sọ̀rọ̀ sí wọn, àsọ̀rọ̀ sí wọn. Wọ́n ní a máa bá wọn wí, àbá wọn wí. Bàbá bọ́wọ́ tó bá ń jẹ́ Akíntóyè nínú incursion of the Yoruba race. Wọ́n kọ́ wa láti máa bọ̀wọ̀ fún àgbà. Ní Yorùbá fi sọ wípé tí ìwọ àtàgbà bá ń jà, bó o jàre ìwọ náà máa ní kó bẹ̀bẹ̀. That is the type of the respect tí Ọlọ́run ọba mi gbìn sínú ayé Yorùbá. But we can advise them. A lè gbà wọ́n nímọ̀ràn. Tẹ́ ẹ bá gbà wọ́n nímọ̀ràn tẹ́ ẹ bá gbọ́, ẹ jẹ́ á gbé ìgbésẹ̀. Tó bá wá di òótọ́ wá ní àwọn ọmọ yẹn dẹ̀ wí bẹ́ẹ̀ o. Ni mo fi sọ lánàá lẹ́nu bàbá Chief Jeremiah Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ni mo ti gbọ́ ní 82 pé ẹ̀yin ọ̀dọ́ ní agbára ìlú. 82 yà wá náà kéré mọ́. Ṣé gbọ́ mi? In 82 àwa náà ti kó lọ́mọdé àgbékọ́nù roko. John Oyelóye
ṣé irọ́ ni mo pa àbí òótọ́ ni ní 82 àti kúrò lọ́mọdé àgbékọ́rùn roko àti mọwọ́ ọ̀tún yàtọ̀ sọ́wọ́ òsì níwájú post office ní ìlú mi ni bàbá Awólọ́wọ̀ ti sọ pé ẹ̀yin ọ̀dọ́ yìí ẹ̀yin ni agbára ìlú. That is why God give us power to fight for our freedom. Tí ẹ bá ní àwọn kan land ní Finland as a Yoruba youth, are you ready to fight for your race? Are you ready to be among people that will deliver the Yoruba out of the snare of Fulanis? Àwọn bàbá 80, 70 years, 90, they are not ready for the freedom of the Yorubas. Owó Nàìjíríà làwọn fẹ́ máa ná lọ. Ògo Nàìjíríà tó ń ṣekú pa wá làwọn fẹ́ máa gbà lọ ní títí wọn. Wọ́n kàn fẹ́ máa lo ìràwọ̀ Yorùbá as one of the Yoruba elders. Ká máa fi bọ̀wọ̀ fún wọn nínú Nàìjíríà. Ká dẹ̀ máa kó èrè tó yẹ kó jẹ́ ti Yorùbá. Bí Yorùbá bá tiẹ̀ ń kú lọ lójoojúmọ́ kò kàn wọ́n. Ẹ jáde sí gbòòrò kẹ́ ẹ wo ayé táwọn ọ̀dọ́ wa ń jẹ. Are you ready to fight for the Yoruba freedom? We the youth, the Yoruba youth, let us join hands together. Ẹ mú ìbẹ̀rù kúrò. Ọ̀rọ̀ Ọlọ́run kan sọ ní tí ìwọ bá jẹ́ òjò ní ọjọ́ ìpọ́njú agbára rẹ ò tí ì tó nǹkan. Ẹ jẹ́ mú ìbẹ̀rù àtòjò kúrò. Let us join hands together. We can do more than that. Tí àwọn kan bá ń ládì sórí ẹ má bá mi love, ẹ má bá mi like. Tí àwọn kan bá ń lọ ń balẹ̀ sórílẹ̀-èdè kan pé wọ́n fẹ́ gba orílẹ̀-èdè wọn, ọgbọ́n ń bẹ lórí Yorùbá, ìmọ̀ ń bẹ lórí Yorùbá, òye ń bẹ lórí Yorùbá. But majority ẹ̀yin ọ̀dọ́ ẹ tí mọ ohun tó ń bà wá. Majority ẹ̀yin ọ̀dọ́ ẹ tí mọ àìsàn tó ṣe ìran Yorùbá lọ́wọ́lọ́wọ́ nínú Nàìjíríà. Majority ẹ̀yin ọ̀dọ́ ẹ tí ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ yìí ò tí ẹ mọ̀ wípé àwọn Fúlàní ti gbẹ́ kòtò ikú lẹ̀dẹ̀ gbogbo wa. Kí Yorùbá rọ̀ sí kán dáyẹ̀ pẹ̀bù wá lórí kán gba ilẹ̀ wa lókùtàn retí. Let us stand up as a youth. As a youth, the great youth of the Yoruba land, stand up, deliver your land. Àwọn bàbá tán ní ká má sọ̀rọ̀ sí wọn mọ́, yes. We don't have to cause them to, but we can fight for our freedom. Ẹni ebi ń pa yìí lọ́rọ̀ rẹ lẹ́nu. Ẹni ìyà ń jẹ ló mọ̀ pé ìyà ń jẹ òun. Ẹni tó wà nínú ìgbèkùn ló mọ̀ pé inú ìgbèkùn lòun wà. Ẹni tó wà nínú ìpọ́jú ló mọ̀ pé oko ìpọ́jú lòun ro. Ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ẹja jí lójú oorun ikú Fúlàní. Ẹja jí lójú oorun oko ẹrú Fúlàní. Orin tí Fúlàní kọ fáwọn bàbá wa, tí àwọn bàbá wa dẹ̀ ń jó fún ni erin jẹ́ kárelé ò wá jọba, erin yẹ́yẹ́ ò erin yẹ́yẹ́. Orin tẹ́ ń kọ fún Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́lọ́wọ́ nìyẹn. Èyí tẹ́ ń kọ fún Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà nìyẹn. Èyí tẹ́ ń kọ fún Bísí Àkàndé, all the Yoruba leaders, including the Afẹ́nifẹ́re àtàwọn tó pè wá ní Yorùbá sí i. Orin tí àwọn Fúlàní yẹn ń kọ fún wọn nìyẹn pé erin jẹ́ kárelé káwá jọba. It is me and you that we say no. Wọ́n ti gbẹ́ kòtò lẹ̀. Wọ́n wá gbé ẹni lé lórí. Wọ́n gbé pákó tí ò lágbára lé lórí. Lórí pákó yẹn náà wá gbé àga lé lórí. Pé kí àwọn àgbà Yorùbá wá jókòó. Kọ́dédé bára wọn nínú kòtò wò. Ọ̀túnba Olúmúyìwá Ọlágúnjú Joy, you are welcome, my chief. Wọ́n fẹ́ pa ìran Yorùbá run ní kí ìran Yorùbá má jẹ́ kankan lágbàáyé mọ́. Wọ́n fẹ́ bayé Yorùbá jẹ́ ni. But àwọn bàbá wa ò rí ìjẹkújẹ, ojú kòkòrò, olè. The majority of those who call themselves senator today, ẹ jẹ́ kó dọ̀la kọ́ṣẹ́ lẹ́sẹ̀ ká má wọlé. Ọ̀rọ̀ tá à ń sọ yìí, ọ̀rọ̀ tí ó tẹnu wọn máa jáde kò ní yàtọ̀. Tí wọn ò bá ti wọlé tí wọn ò rí national cake Nàìjíríà yẹn jẹ mọ́, they will join us
Nigeria is a zoo country. Nigeria is a kangaroo country. Ṣùgbọ́n nígbà tá ń jẹ ìjẹkújẹ, they see me and you as a non-entity. Ẹ̀gbọ́n tíyàwó former governor of Ondo State sọ, Rotimi Akeredolu. Ẹ̀gbọ́n tíyàwó ẹ̀ sọ. Ìgbà tíyàwó ẹ̀ ń dà fáti gbogbo ọrọ̀ ajé Ondo State tó ń dà fáti ẹ lọ sí Anambra. Gbogbo bọ́ọ̀sì tí wọ́n rà tó fi kọ́ ọmọ skul tó ń dà fáti ẹ lọ sí ilẹ̀ Igbo. Kò sọ wípé Nigeria is a zoo country. Nígbà tí agbára bọ́ lọ́wọ́ wọn, náṣẹ̀ wá rí pé Nigeria is a zoo country to show you that those people call themselves a leader in Yoruba land. Wọ́n fẹ́ràn wa. Tí ó yẹ ká má fẹ́ràn wa, káwa náà tún má fẹ́ràn ara wa. That is why I use this opportunity to call all the Yoruba youth. Ẹ dìde. Ẹ má jẹ́ kí àwọn bàbá yìí ó jẹ ogun. Ọ̀tọ̀ lógún. Ẹ má jẹ́ kó jẹ ogún àtogún Fúlàní ńlẹ̀dẹ̀ yín. Ẹ má jẹ́ kó fi alẹ́ wọn bàárọ̀ àti ọ̀sán yín jẹ́. Let us come out. Tí àwọn kan bá lè kóra wọn jọ lórílẹ̀-èdè kan pé they want to declare themselves as a democratic and independent nation. We the Yoruba we can do more than that. Ẹ má gba 10,000, ẹ má gba 20,000 mọ́. Don't play the role of thug for them. Wọ́n fẹ́ràn yín. You did not supposed to be a talk of politicians. You did not supposed to be a driver of politicians. You did not supposed to be a gardener of politicians. Ìdádọ́lọ́run dá ẹwà ìdádádá ní in the olden days. Àwọn àjòjì ló ṣe orú àwọn iṣẹ́ yìí. Ẹ ti gbàgbé àwọn tó ń so bàtà nílẹ̀ Yorùbá. Ẹ ti gbàgbé inú mi dùn àwọn ọ̀rẹ́ mi wà mí báyìí. Tá a jọ ṣe kékeré. Àwọn gábíà ló máa ń bá àwọn bàbá wa ṣán oko. Àwọn àgàtú. We call them àgàtús. Till today, àwọn ọmọ wa tó jáde yunifásitì lókù tó lọ ń ṣiṣẹ́ lébìrà káàkiri. That is not the purpose of God for your life. This is time to say no to them. This is time to reject Nigeria mentality in Yoruba land. This is time to the Yoruba youth to stand up and defend their own land. This is time. This is a season of independence for the Yorubas. This is a season of a freedom. Let us stand up and fight for our freedom. Ẹ jẹ́ fẹ́ àwọn bàbá yẹn lẹ̀. Wọ́n ti ń jayé títí wọn. Wọ́n ti jayé títí wọn tán. Ayé àwa unborn. Náà ń jẹ lọ́wọ́, we must not allow them to succeed. This is time for me and you to reject the agenda of Nigeria. This is time for me and you to reject the agenda of the bad leader that we have in Yoruba land. This is a time for me and you to say no to the kidnapper. God did not create us to be a kidnapper with the Yorubas. But mentality of Nigeria, ó ti rọ́ sọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa lórí. Wọ́n ti kidnap. Wọ́n ti mú amúrọ̀bà gidi. In Nigeria today, Yoruba team produce the highest number of 419 Yahoo boy. No, that is not our agenda. Today, Adaniwaye dá wa pé ó fún gbogbo rọ̀ wá lọ́rùn. That is reason for the Yoruba youth, the great Yoruba youth, to stand up, stand up, and fight for your right. This is time for me and you to say no to Nigeria government. This is time for me and you to deliver the Yoruba land in the hand of evil leaders. We reject them. We say no to them. Tí àwọn Fúlàní bá ti kó àyà àwọn baba ńlá baba wa jẹ, tí àwọn baba wa Tinubu bá ti di ẹrú Fúlàní, tí àwọn Olúṣẹ́gun Ọbásanjọ́, Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà, Bísí Àkàndé, Iyìọ́lá Omíṣọ́rẹ́, Ọlátúnkúnsóyè Oyinlọ́lá, name them.
Wọlé Ọlánìpẹ̀kun, they keep quiet. Fẹ́mi Fálànà, they keep quiet. Tí àwọn bá tiẹ̀ ti wá di ẹrú, tí jìnnìjìnnì àwọn Fúlàní bá ti bò wọ́n, tó ti mú, tó ti sọ wọ́n di ọmọ odó. What about we the youth? Ṣé àwa náà ti kọwọ́ bọ̀ṣọ̀ lọ ni? We can deliver the Yoruba land. Tá a bá deliver ẹ̀ tán, ojú àwọn bàbá, majority ojú àwọn bàbá yẹn máa là pé lóòótọ́ lódodo. And moreover, the majority of them wọn ò fẹ́ kárí ilé ayé gbé. Ọlọ́run ló yọ ní gidi, ọ̀tá ò fẹ́ àgbáyé. Ọlọ́run ló yọ ní gidi, ọ̀tá ò fẹ́ àgbáyé. Òṣìkà ò fẹ́ àjẹgbádùn. Ṣẹ́gbọ́, òṣìkà ni wọn ò fẹ́ àjẹgbádùn. Náà ṣe ń ṣọkà bí iyán. Ọlọ́run ló yọ ní gidi, ọ̀tá ò fẹ́ àgbáyé. Torí ẹni bá ti rí ohun rere tí gbọ̀n dànù lọ́wọ́ ènìyàn, ọ̀tá èèyàn ni. Ẹni bá ti ní kókó ọmọlàkejì ọmọga, ọ̀tá ènìyàn ni. Mo lọ́lọ́run ló yọ ní gidi, ọ̀tá ò fẹ́ àgbáyé. Ọlọ́run ló yọ ní gidi, ọ̀tá ò fẹ́ àgbáyé. Mo lọ́lọ́run ló yọ ní gidi, ọ̀tá ò fẹ́ àgbáyé. Ọlọ́run ló yọ ní gidi, ọ̀tá ò fẹ́ àgbáyé. Òṣìkà ò fẹ́ àjẹgbádùn. Òun náà fi ń ṣọkà bí iyán. Ọlọ́run ló yọ ní gidi, ọ̀tá ò fẹ́ àgbáyé. Tí àwọn bàbá wa bá ti di ẹrú Fúlàní, ṣé dandan ni kí àwa náà tún di ẹrú Fúlàní? Tí àwọn bàbá wa bá ti kó sí páńpẹ́ Fúlàní, ṣé dandan ni kí ìran Yorùbá kó sí páńpẹ́ Fúlàní? Let us wake up. The great Yoruba youth, wake up. The great ọmọlúàbí, wake up. The great ọmọ kóòtù òjíire, wake up. The great ọmọ Ayẹyẹ, ọmọ Àtàtà in Yoruba land, wake up. The Ekiti people, wake up. The Ondo people, wake up. The Ọ̀ṣun people, wake up. The Ìjẹ̀bú Ẹ̀gbádò, Iyewa, wake up. The Àwórì, this is time for me and you to wake up and deliver our land. Igbómìnà, the Okun, the Akokos, the Ọ̀kà people, Ìlàjẹ, wake up. The Ògèdèngbé Agbógungbòrò àti Gbẹgbẹ lójú ogun Ìjẹ̀ṣà land. This is time for us to wake up as a Yoruba youth, as a great independent. Mo kàwé kan lánàá, mo wá wò pé God, kí ló dé? Ẹ̀ṣẹ̀ wo làwọn bàbá wa ṣẹ̀ tí irú eléyìí fi ṣẹlẹ̀ sí wọn? The first lawyer in Nigeria was Shapara Williams, born in 1855. Born in 1855. Died in 1915. What are we saying? We the Yorubas, what are we doing? Ṣé bá ṣe máa dákẹ́ rèé? Tí Fúlàní á dẹ̀ máa halẹ̀ mọ́ wa, tá máa gbẹ̀tọ́ wa, tá máa gbogbo wa lọ́wọ́ wa, tí gbogbo ọmọ ológo Yorùbá máa dẹrú. Eléyìí tó bá ti fẹ́ rí ògo ẹ̀ lò àfi fi àmì l'Amẹ́ríkà, fi àmì ní Canada, ní London, ní Europe. Ṣé gbogbo wa la máa lórí ọ̀fẹ́ àti travel out? Tí gbogbo wa tí ọ̀nà airport bá dẹ̀ ṣí fún wa tán rú gbogbo wa lọ. Àwọn Fúlàní á fi ṣayọ̀yọ̀ pé yes, the reason that we are threatening them, it is because of their land. Fúlàní ti rí ń táwa ò rí lórí ilẹ̀ wa. The Yoruba youth, please wake up. Ẹ mú ìbẹ̀rù kúrò. Ẹ mú ojo kúrò. Ẹ mú ìbẹ̀rù kúrò. Ẹ mú ànákẹ́ kúrò. Ẹnikẹ́ni tó bá ti ní ojo tó ní ìbẹ̀rù kò ní jogún lé bàbá ẹ̀. Don't allow them to succeed. Wake up. We can do more than evil. We can do more than them. Wake up. Not because of today. It is because of tomorrow. Ẹ máa rántí pé àwa náà máa dàgbà. Àwọn ọmọ tá a bá bílẹ̀ tí ò bá rí ọ̀nà lọ, tí ayé wọn ò bá ní ìtura, bó lọ́jọ́ alẹ́ wa ṣe máa rí. Don't allow all those bàbá láti fi ọjọ́ alẹ́ wọn bà ọ̀sán, ìrọ̀lẹ́ àtàlẹ́ wa títí wa jẹ́. This is time for the Yorubas to stand up and fight for their right. This is the season of freedom. Yoruba, this is a season of independence. This is a season láti já ìdè.
ìṣesí láti tú ìdè. This is a great hope, the renew hope, the new renew hope for the Yoruba to become independent, to return to our old glory. Orísun wa tó sun adùn, ìdùnnú, àlàáfíà, free education, ìfọ̀kànbalẹ̀, ayọ̀, ìrẹ́pọ̀, the authentic, genuine ìrẹ́pọ̀. This is time for me and you to say no to Nigeria and embrace our independence as a Yoruba nation. God bless you. Please don't forget my YouTube channel, Baba Ekiti TV. Let us meet there. Yoruba. That is what I call for. And I'm ready to do anything. And by God's grace, Yoruba will be free. Yoruba will become independent nation very soon. God bless you. Baba Professor Banji Akitoye nídìí àdúrà yín. Olóyè Sunday Ọmọdéyẹmọ nídìí àdúrà yín. Ẹ jẹ́ máa gbàdúrà fún wọn. Àwọn t'Ọlọ́run gbé síwájú to deliver the Yoruba land. Kí Ọlọ́run kó máa kún wọn lọ́wọ́. Kí Ọlọ́run má padà lẹ́yìn wọn. Kí ìmọ̀ ká má ṣe jẹ́ lórí wọn. Very soon, Yoruba will jubilate as we celebrate our independence. Àwọn ọmọ Biafra ti ṣetán, wọ́n ti ready. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ pé káàkiri, ìkíni ipa tí ẹ̀yin kó lórí pé kí ìran yín kó bọ́ lóko ẹrú. Ẹ má bínú o, torí ọ̀rọ̀ Lédìkè máa ń gbòdì lára yín. Òtítọ́ korò. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ pé káàkiri, gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ wípé ẹ wo tún táwọn ọmọ Biafra ń pa, ẹ wàrà táwọn ọmọ Biafra ń dá. Àwọn eléyìí jẹ́wọ́ wípé àwọn ti ṣetán. Àwọn ò ṣe mọ́ pẹ̀lú ìlú Nàìjíríà. Àwọn eléyìí jẹ́wọ́ ọmọ kan. Wọ́n fi hàn wípé ilé làbọ̀ sími oko. Àwọn ti get ready. Àwọn ti gbáradì. Biafra nation no going back. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ pé káàkiri yẹn. Ìgbésẹ̀ wo lẹ̀yin ti gbé? Ṣé ẹ̀yin ò sí lára àwọn tó jókòó sí kọ̀rọ̀ yàrá tí wọ́n ń pariwo Yorùbá nation? Ṣé ẹ̀yin ò sí lára àwọn tí wọ́n ń dìtẹ̀, tí wọ́n ṣe ẹ̀tanú nítorí awítán? Àwọn kan bọ́ síta, wọ́n ní Yorùbá ò ṣetán àti lọ síbi kankan. Wọ́n ní nítorí kò síyà tó ń jẹ ọmọ Yorùbá. Ó wá ṣe ni láàánú wípé tí ẹ bá lọ wá ìdí àwọn tí wọ́n sọ ìsọkúsọ ní ìgboro ẹnu yìí, ẹ mọ̀ wípé àwọn ọmọ àlè tí wọ́n darapọ̀ mọ́ ìran Yorùbá, àwọn ni wọ́n sọ wípé Yorùbá ò níbi lọ. Ẹ mọ̀ wípé àwọn ọmọ àlè ni àwọn wọ̀nyí náà ló máa ń sọ fún àwọn èèyàn wípé ẹ jẹ́ forí ara yín pamọ́. Ẹ má lọ gbakú oníkúkú, ẹ má lọ ṣe gbá, ẹ má lọ ṣàwo. Àwọn ló máa confuse àwọn èèyàn, ló máa distract àwọn èèyàn. Àwọn náà dẹ̀ lọ tún bọ́ sí táǹsì tó tún sọ wípé níbi lọ kò síyà tó ń jẹ wọn Yorùbá. Ṣé kò ti fi hàn wípé ọmọ àlè ni wọ́n? Ṣé kò ti fi hàn wípé àwọn ẹni bí tá à ń sọ ni wọ́n? Àwọn ọmọ Yorùbá tàtà, etí yín mélòó? Ẹ yá mi ní etí yín. Wọ́n ní lówelówe là ń lùlù àgídìgbò. Ọlọ́gbọ́n ló ń jo, ọ̀mọ̀ràn ló mọ̀. Lówelówe la máa fi sọ fún yín. Ẹ lọ pìpì ara yín. Ẹ lọ ṣe kí ni mo pè? Ẹ lọ pìpì ara yín. Ṣé rí ìkóríta tí àwọn ọmọ Yorùbá dé dúró yìí? Ìkóríta àṣeyọrí ni. Kì í ṣe ìkóríta àṣetì. Ìkóríta àṣeyọrí, àṣeyege, àṣebólówó ogun Fúlàní, àṣebólówó àwọn olórí burúkú tá a ní ta sọ wípé alólórí ní ìlú Nàìjíríà. Ìkóríta àṣeyọrí la wà yìí gbogbo ọmọ Yorùbá. Ó wá kù sí ọwọ́ èmi àti ẹ̀yin. Ẹ gbọ́, ó kù sí ọwọ́ èmi àti yín. Wọ́n ní tí a bá dájọ́ ọjọ́ á pé, tí a bá dá ìgbà máa kò. Ẹ wo àtìgbà táwọn Biafra ti ń dájọ́, ẹ wo gbogbo akitiyan wọn. Ṣùgbọ́n àwa Yorùbá, ìwọ̀nba àwọn tó tún ń ṣe nígbà tẹ̀yin kò lè ṣe, ẹ tún sọra yín dẹni bí, ẹ sọra yín di ọ̀tá wọn, ẹ tako iṣẹ́ ribiribi tó ń ṣe. Ẹ tako iṣẹ́ ribiribi tó ń ṣe. Ṣé wá rí níbi táwa bá dé yìí? Kò sí àní-àní níbẹ̀. Yorùbá ti ṣe tán o, àwa ti ń lọ. Yorùbá ti ṣe tán, a ti ń lọ, àwọn ò ṣe mọ́ pẹ̀lú ìjọba mùjẹmùjẹ.
gbogbo ẹ̀yin tí ẹ bá mọ̀ kẹ́ lọ mọ̀, ẹ̀yin tẹ́ bá ti rẹ́dì kẹ́ lọ rẹ́dì. Kò dé bá ní káyẹrí, ó ti délẹ̀ náà nìyẹn. Ẹ wo gbogbo àlàkọjá àwọn Biafra, ìjẹ́rí kí wọ́n back up, ìjẹ́rí kí ọmọ Akin wọn kó ṣojo, wọ́n dúró tán ni. Kí ló wá ṣẹlẹ̀ sí ìran Yorùbá? Ẹ jẹ́ kó ọmọ Akin titi wa náà kó dúró tán. Ọmọ Akin wẹ́ má ṣojo, ẹ má bẹ̀rù, ẹ má fòyà. Ẹ má bẹ̀rù, ẹ má fòyà. Ọjọ́ ti dé tán. Ọjọ́ ti ṣe kíni? Ọjọ́ ti dé tán. Ṣé rí bí àwọn Biafra ṣe ń roko wọ̀nyí, bí wọ́n ṣe ń di ẹrù wọ̀nyí, mo fẹ́ fi àsìkò yìí sọ fún gbogbo ọmọ Yorùbá. Ẹ má jẹ́ kó jẹ́ pé má sọ wípé ẹ̀ẹ́dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ni ṣá. Ó bá yín lójijì, kò sí pé ó bá yín lójijì ní ìkórìtà tàdé dúró yìí, because a ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́. A dẹ̀ ti sọ fún yín wípé ijó tó bá máa jẹ́ òun báyìí, ó máa dàbí ìgbà tí Jésù wọlé dé wẹ́rẹ́ bí olè lóògùn ni. Ó máa dàbí ìgbà tí Jésù ṣe kíni tó wọlé dé wẹ́rẹ́ bí olè lóòrùn ni. Òun la ṣe ti sọ fún yín wípé ẹ lọ pìpì ara yín, ẹ lọ gbáradì, ẹ má jẹ́ ká gbọ́ pé ó bá yín lójijì. Ọ̀dì tún ti dé tán o. Mo fẹ́ tẹ́ bá ṣe ìró lọ síwájú, kẹ́ máa rò lọ sẹ́yìn, kẹ́ lè máa fi mọ bẹ́ẹ̀ ṣe máa múra, bẹ́ẹ̀ ṣe máa gbáradì. Ojú òní ti wà, mi ò ní rojọ́ jù. Wọ́n lábọ̀ ọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí. Tó bá dénú àṣekíni, adòdìdí, ẹ wá ra aṣọ, ẹ wá ra bag. Àwọn báàgì ti dé. Àwọn báàgì ti dé. Mi ò fẹ́ display ọjà fún wa báyìí sìn, but ní agbára Ọlọ́run màá wá display ọjà. Àwọn báàgì ti dé lóríṣiríṣi. Gbogbo ẹ̀yin tẹ́ láwọn báàgì mi, tẹ́ sọ pé àlédíkè mo like báàgì ẹ. Ẹ wo báàgì mi nísìnyí. Mo ti ní ẹ̀yin tẹ́ fẹ́ rà. Mi ò kàn ní this wine colour. This is mine. So mo ti ní something like this particular leather with this design. Mo ti ní wọn ní different colour. So màá wá display ọjà. Mo dẹ̀ tún ní àwọn oríṣi mi náà tó tún yàtọ̀ sí èyí tí mo fi hàn yìí. Mo ti ní ọjà báàgì lóríṣiríṣi ni mo ti ní ọjà báàgì. Mo fẹ́ kí gbogbo ẹ̀ dé tán ni. Mo fẹ́ kí gbogbo ẹ̀ kó ṣe kí ni kó dé tán. Mo ti láwọn báàgì lóríṣiríṣi wo. Àwọn kan ni mò ń yọ nínú bọ́ọ̀sì ẹ̀ yìí. Ṣẹ́tìrì báyìí. Mo ní colour, mo ní black, mo ní silver. Ìtẹ̀ ń wò yìí. Mo tún láwọn another type. Mo ti ní ọjà bag lóríṣiríṣi. Mo dẹ̀ ti láwọn latest wears, àwọn new arrival lóríṣiríṣi. Gbogbo ẹ̀ ni màá wá display fún wa. So ẹ wá bá mi rajà, mo fi ọ̀nà Olódùmarè bẹ̀ yín. So tẹ́ bá ṣe raṣọ, ẹ máa ra jewelries lọ́wọ́ Lady K náà ni. Àwọn jewelries ìgbàlódé, àwọn fine design jewelries ó ti wà. Ọdún yóò yẹ, ọdún ayọ̀ ní gbogbo wa máa ṣe. Ní ṣọdún ìbànújẹ́ láṣẹdùmarè. So ẹ wá bá mi rajà. Then ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn products tá tún tà. Anybody tó bá need the African food, mi ò ṣì ń wo bí mo ṣe máa ṣe. Mi ò ní enough space láti fi display ọjà. Ìyẹn gan fún mi ní consign lọ́tọ̀. So many ọjà mo kàn gan wọn jọ ni because I don't have enough space. Ibi báyìí ó dàbí ìlú wa tá máa sáré lọ gba shop. Tó bá jẹ́ Nàìjíríà tó bá ní 200,000 wá gba shop. Ibi báyìí 2 million gba shop. Ṣé processing yẹn gan lásán gan iṣẹ́ ni. O kò lè dédé sọ pé àmọ́ bíṣọ̀bù yìí mo like mo fẹ́ gbà. O gbọ́dọ̀ follow processing. O gbọ́dọ̀ ṣe paperwork. O gbọ́dọ̀ ṣe lè. So gbogbo kíní yẹn ṣì fún mi ní concern, but I know my God is on work. He will definitely do it for me. So Ọlọ́run á ṣe láìpẹ́, Ọlọ́run á ṣe shop tá máa display gbogbo ẹ̀ sí. Mo láwọn African food. Mo ti sọ fún yín pé gbogbo olówó ni mo máa ń ṣe. Mo ní African food, mo láwọn spiritual items, mo láwọn jewelries, àwọn bag, gbogbo ẹ̀ wà available. Aṣọ kò gbẹ́yìn. Àdúrà là ń gbà báyìí sí ọjà bí tó kù sí Nàìjíríà. Wọ́n lọ bá mi tètè ṣe ó kúrò ń bẹ̀. Kó tó di pé máa di bóòlù yá mi torí kò sọgbọ́n. Ó máa di bóòlù yá mi Nàìjíríà. Ẹ̀yin tó bá wù kẹ́ gbọ́, ẹ̀yin tó bá wù kẹ́ gbà, ẹ lè rógun ẹ̀ ṣe. Ó máa di bóòlù yá mi nílùú Nàìjíríà yẹn. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ àwọn product iléeṣẹ́ TL Natural Herbal náà, ẹ pè wá lórí WhatsApp number ojú òní tí. Ẹ má gbàgbé, ẹ bá wa máa share. Ẹ tan notification bell, ẹ subscribe sí YouTube. A lè máa fún yín ní update. Ṣé lọ́wọ́ yìí sí update yóò máa lọ bó bá ṣe ń lọ ní Biafra land. Àtàwọn títí wa náà tá bá lè hint yín, a máa gbé wá sétí ìgbọ́ yín. Ilẹ̀ Yorùbá gbé wá kò ní gbọ̀dàlẹ̀. Ẹ ṣeun. Ó dàbọ̀.